Káàsán o, èmi Adébùkọ́lá, èmi ọ̀rẹ́ yín ni mò ń bá wa sọ̀rọ̀ lónìí. Mo fẹ́ kí àwọn obìnrin kí a lọ kẹ́kọ̀ọ́, kí a sì máa nífẹ̀ẹ́, ká máa fi ọgbọ́n ṣe ìfẹ́ tá a bá ní. Ohun tó ń ṣẹlẹ̀ àwùjọ wa lẹ́nu àkókò yìí ó ń bà mí lọ́kàn jẹ́, ó sì ń gba omijé ní ojú mi. Nítorí pé mo rí bí ọkùnrin bó ṣe ń fìyà jẹ obìnrin. Mo rí bí obìnrin ṣe ń lọ sí psychiatric nítorí ìfẹ́ tán ní sí ọkùnrin tí ọkùnrin yẹn kò sì nífẹ̀ẹ́ wọn padà. Mo rí bí ọkùnrin ṣe abuse obìnrin physically, emotionally and mentally and so in every way. Women, we need to check out the telltale signs that a man is going to turn out to be an abuser. We should check out ourselves. We should check out the character. We should check out the attitude the man is displaying. Ẹ jẹ́ ká máa wo àwọn àmì tí ọkùnrin yẹn ń fi hàn tó ń gbé jáde tá a bá pàdé ọkùnrin tuntun àbí tá a wà nínú ìgbéyàwó. Ẹ tètè jáde kúrò níbẹ̀. Ìgbéyàwó ò ṣe pé ká fi kú sínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ló ti kú lónìí nítorí pé ọkùnrin yẹn ti ń abuse wọn díẹ̀díẹ̀ tí wọ́n tara kán jáde kúrò níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ti ń check fóònù obìnrin wò tí ò fẹ́ kó lọ́rẹ̀ẹ́, tí ò fẹ́ kó lá ẹbí, tó jẹ́ pé òun ló ń control paycheck ẹ, kó máa nífẹ̀ẹ́, ó máa di abuse gbẹ̀yìngbẹ̀yìn ni. Àwọn obìnrin ẹ jẹ́ ká yára wa ní brain, ẹ jẹ́ ká nífẹ̀ẹ́ moderately, ẹ má jẹ́ kọ́kùnrin pa wá sínú ilé, ẹ má jẹ́ ká kú láìtọ́jọ́, ẹ má jẹ́ ká dèrò psychiatric. Obìnrin máa nífẹ̀ẹ́ jẹ́jẹ́lì, ẹ jẹ́ ká máa gbára wa níyànjú. Èmi á máa bá wa sọ̀rọ̀ lórí ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́, lórí bí àwọn obìnrin ká lè ranra wa lọ́wọ́. I hope I've been able to say something, and I hope you will think twice before getting into that marriage. Cheers. Bye.